بعث نبيا محمدا يا راحلون إلى المدينة بلغوا مني رسول الله لفظ تحيتي أني من الرحمن أطلب رفده يا رب زد عونا بخير بريتي يا رب زد عونا بخير بريتي. gbogbo àwa tí àánú Ọlọ́run ní kí a jọ máa péjú sáàyè oríire yìí torí ìpéjú wa síbí lápẹẹrẹ ìṣẹ́kù Islam. gbogbo ọjọ́ tí àbásìkò tí àwọn èèyàn bá ti mọ tí ń jẹ́ Allah ìbínú Ọlọ́run dé nìyẹn. Allah. n tá a sì fi mẹni tí ò fẹ́ ni náà kò ní fẹ́ ọ rí kò ní fẹ́ ọ gbọ́ ni. kò ní fẹ́ rí ọ kò ní fẹ́ gbọ́ ọ. lókè ìgbà tí èèyàn bá ti ń gbọ́rọ̀ Ọlọ́run tí sì ń lò ó ìfẹ́ Ọlọ́run ṣẹ́kù sí láàánú. Allah. tẹ́ ẹ bá ti rẹ́ni tí kò fẹ́ràn Ọlọ́run mọ́ náà ǹjẹ́ tẹ́ ẹ bá ti ń pè tí ń jí Ọlọ́run aró sì máa ní. aró máa ní. yóò èsì ọ̀rọ̀ Ọlọ́run fá yóò wá èsì ẹni tí ń sọ. Allah. wà á lè gèdègbè ọ̀rọ̀ Ọlọ́run náà ló fẹ́ tako. bẹ́ẹ̀ni. kò wá ní fẹ́ rí ẹni tí ń sọ lójú. tí ń sọ. inú ọmọ bíi pé kí ni wọ́n ń sọ. now. يا نفس سيحي أبدا ولا تحبي أحدا إلا الجليل صمدا يا نفس موتي كمدا. ẹni bá yóò ń bá níbi Ọlọ́run méje ó ṣòfò. يا نفس سيحي أبدا. ó ká mi lára pé àwọn èèyàn yóò ń bá nẹ́bì. ولا تحبي أحدا. n tí ẹ máa ma jókòó yìí ní ká yóò ń bá nẹ́bì. صلى الله إلا الجليل صمدا يا نفس موتي كمدا. àdúgbò tí Ọlọ́run ò sí àwa lẹ́ni tí ìfẹ́ gbọ́ tiẹ̀. alhamdulillah. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. àwọn àárẹ̀ ìrọ̀lẹ́ ọ̀lọ́dọ̀ ṣe Lukman iná àtọ́ iná. bẹ́ẹ̀ni. ibi mo wà nírọ̀lẹ́ yìí dáago méje kọjá. bẹ́ẹ̀ni. gbogbo àárẹ̀ kí wọ́n gbé lọ ilé ìwòsàn. gbogbo ẹ̀kọ́. kódà kò sí dókítà tó yé. bẹ́ẹ̀ni. ẹ̀dẹ́kùn ẹni bá ní ìgbéraga hospital wo ni wọ́n ti wò. ilé ìwòsàn wo. òun ò lóògùn lọ́dọ̀ èèyàn àmọ́ náà lè móògùn rẹ̀ wá ẹni bíi kíni. náà. bàgbà kò bá ti bá ara rẹ̀ ó balẹ̀. Allah aróbalẹ̀. ẹja búkú ó kàn wò. njọ́ tó bá ti rí àgbákò
yóò máa yẹrẹ òkè sí báyìí ni mo kéré tó ni Allah. yóò wá máa pọ́n yẹn lójú ẹ káwọ́ ẹ lẹ́ o torí kí ni mo ti fi ń ṣègbéraga lọ́n ti gbà kó la rẹ̀. bẹ́ẹ̀ni. قد أفلح من تزكى. tó bá ṣe owó lèèyàn ní tó yìí nígbéraga now. àárẹ̀ kí ó mu ntọ́lọ̀ ń fún tó fi ṣe bí wèrè ní ó gbà lọ́wọ́ ẹ̀. wọ́n ní ó gbà. رأيت الناس قد مالوا رأيت الناس قد مالوا إلى من عنده المال ومن لا عنده المال فعنه الناس قد مالوا. dédé nǹkan tó ní ní. tọ́lọ̀ fi ní tí mo fi gbé ọ̀gá rìn now. ní òwò àgbà ọlọ́run ó gbà. kò lọ hospital ìdákẹ́jì ẹ̀ ní òrì. bẹ́ẹ̀ni. mo ní ojogun rẹ̀ fún. ní bẹ́ẹ̀ bá jẹ́ ọlọ́tẹ̀ kò sọ hospital tí tí máa wo ọ̀tẹ̀. bẹ́ẹ̀ni. pé lágbájá ọlọ́tẹ̀ ní dókítà bá fún ẹ bá fún lábẹ́rẹ́ rẹ̀. ntí ò ní jí ó sọ̀tẹ̀ mọ́ ẹni kíni. now. òun náà na ọmọ dáadáa ayé wa tako. Allah. wà ní yéé ṣebí sírí ni kò ní sọ̀tẹ̀ mọ́. Allah. رأيت الناس قد مالوا. ẹni bá lójú kòkòrò ojú kòkòrò. kò sí hospital rẹ̀ ẹnìkan ò lè mọ tí ó fún. bẹ́ẹ̀ni. àmọ́ lọ́ọ́ mọ tí ó fún ẹni kíni. now. yóò sì jẹ. yóò sì jẹ. àmì o. ọlọ́wà fún lábùkù gbangba tàbí ilé epo yóò máa yàgbẹ́. yóò máa tọ́. yóò máa ó ti sì jẹ́. kò wá ní tètè dá. إلى من عنده المال. gbogbo tí mo ń ka ifá kéèta àárẹ̀ ni. àárẹ̀ ni. kéèta kéèrò kì í sì jẹ́ èèyàn sùn. bẹ́ẹ̀ni. àmọ́ kò sóògùn ẹ̀ lórí igbá Ọlọ́run nìkan ló lóògùn ẹ̀ lọ. Allah. mọ ogun rẹ̀ ni. now. kò ní láṣeyọrí ni. Ọlọ́run á fún ní àbùkù tó ẹ máa dáadáa kún wọn máa kàn lẹ́yìn kéèta burúkú yóò máa ṣẹ̀sìn ká. kódà àwọn àárẹ̀ ni mo tìrìtì nírọ̀lẹ́ yìí. bẹ́ẹ̀ni. àwọn àárẹ̀ tí ń bẹ nù òjò sọ pé ọkàn ní ń gbé. ọkàn ní ń gbé. bọ́kàn bá ti lè gbà báyìí orí ibú ti bẹ̀rẹ̀ tó bá ti ní. Allah. ومن لا عنده المال. ahun àrùn láhùn kò síbi tí a ti tọ́jú ẹ̀ ẹ wá ní kí lóògùn ahun. kí lóògùn tiẹ̀. ẹ dá mi lóhùn. now. yóò dá fẹ́ni tí ò gbọ́kàn tẹ̀ ẹni tí ò fọkàn sí ni wàá dáa fún. Allah. ó máa ń ná bí ò lè ní ojú máa ti o. Allah. or use mom. you stagna and àwọn èèyàn rọrọ pé ẹ má lọ ilé rẹ mọ́. ẹ má lọ. ó ti dá fọmọ tí a ná. bẹ́ẹ̀ni. gbogbo àti olówó ń jọ tí a ń sa ahun ọmọ tálíkà lè kọ́ ọmọ wọn ránṣẹ́ lónìí. bẹ́ẹ̀ni. ومن يجعل المعروف من دون عرضه يفر ومن لا يتقي الشتم يشتم. ìtọ́ kínu èyí tí mo ké ọtí gbégbá fún mi lọ. you stagna anihu ni mo wí. wọ́n rọrọ̀ kúrò lọ́dọ̀ rẹ̀ wọ́n ní wákà mọ́ wọ́n yóò lé mọ́ mi. ومن يك ذا فضل ọ̀sẹ̀ ìgbanu. فيبخل بفضله. n ló fi dá kẹ́yìn àfa yìí ni kẹ́ máa kọ́ ajá náà sì yín ní kéwú. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ yẹn bá ní ajá náà sì tó sì wọ́n lọ kọ́. bẹ́ẹ̀ni. ara rẹ̀ wọ́n ti fẹ́ pé wọ́n lọ kọ́. bẹ́ẹ̀ni. kí ni tẹ́ ẹ ti mú ìwé pàdé ara yín lójú àgbo tẹ́ wá gbọ́ tọ̀ọ̀tọ̀. bẹ́ẹ̀ni. àfa ẹ wá ń dágbére lójú rin. àfa gbọ́ tún òun gbòsì. ó gbà bí ó rí.
wàmọ́ kini. ومن يجعل wàmọ́ yakudha. ومن يكن ذا فضل فيبخل بفضله. ẹ tó lè fẹ́ fún lọ́lá. lọ́lá tọ́lọ́ ń dá lọ́lá. kò wá pín ọlá nǹkan fún èèyàn. على قومه. ààrẹ tó ga lára ẹ̀. bẹ́ẹ̀ ni ẹnìkan kan ò ga. ó sa ọlá. bẹ́ẹ̀ ni. ó gbàgbé ó kọ dáàdi wa ẹni kíni. náà ọlá ò ṣe ibì kan. ọlá ò ṣe ibì kan rahimahullah. àbísọ abákéwùnù. náà ọlá ò ṣe ibì kan. kò ṣe ibì kan. òun á ń fẹ́ fún òhò. ń rí rẹ̀. bẹ́ẹ̀ ni pò ń lọ́lá. àti ronú pé kò lè da fẹ́lòmíì. fẹ́lòmíì mọ́ ní dẹ́yìn tiẹ̀. kúrò tẹ̀yìn àfa àtẹ lọ́lá. tẹ̀ já láwọn jàmáà lọ́wọ́. ìwọ ń sọ nínú ìgbàlè yẹn lò ẹnìkan ò lè lu ayé tán. Allah ẹlòmíì lọ́la. kí ló ń sọ yìí. báwa bá lò ní mo ti kọrin yẹn for the past 27 years. ó ti pẹ́. báwa bá lò ní síbẹ̀ lómi ló lọ́la. 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 gbogbo ẹni tí bá ń sin ọlá tí ò bá kú oníran wọn tó lò ní tó tún ní ọlá ó fò ní ṣe sàárà ni. Allah. sàárà tó fò ní ṣe ni ó ṣe ọlá rẹ kù lọ́la. Allah. because nínú ọ̀tọ̀ ṣe sàárà fún lónìí ẹ̀rọ yóò ti wá dìde wọ́n máa dá ọlá padà fọmọ rẹ. bẹ́ẹ̀ ni. nítorí ọmọ yóò tún fi lọ lánàá. torí ń gbó ní. bí ò ló dáadáa pa oríire ò tún yàrá rẹ mọ́. Allah. bàwa yóò máa wí nǹkan mi nù kí n tọ́ kí ní sìn bàwa bá lò ní. báwa bá lò ní síbẹ̀ lómi ló lọ́la. nẹ́tíwọ̀kì rò sílẹ̀ fún báwa bá lò ní síbẹ̀ lómi ló lọ́la. wọ́n tó jẹ́ káà tóbi tiwa tí wọ́n bí a fi lo àná tá a fi rò nílò. bẹ́ẹ̀ ni. wọn ò fàánẹ́ pààyàn lẹ́kùn ni. wàláì. ọlọ́run sọ bá bẹ́ẹ̀. ẹ gbọ́ kóró kan bú rẹmúrẹmù kọ́mọdé máa bú rẹmúrẹmù ẹ lọ béèrè tẹ̀ ó sànù ọmọ tálíkà ni. bẹ́ẹ̀ ni. bí o bá ṣe bẹ́ẹ̀ ọ̀nà tí ń dó lẹ́nu géètì rẹ̀ ni ó padà rán ọmọ tiẹ̀ náà ṣe lọ́la. Allah. ọmọ kan bẹ tí wọ́n gbé hàn nísìnyí kí ni kan bí kébi aske ọmọ 30 years ni. 30 years. La ilaha illallah. àwa ṣírò dúkìá tó ní àti owó rẹ̀. àti owó ẹ̀. bóló ti rí ọlọ́run ló fún. ọlọ́run ló fún. ọmọ kékeré. ọmọ kékeré. bóyá tí yẹn bàbá rẹ̀ jẹ rí. ọlọ́run alẹ́ ní kú gbogbo yín ẹ padà máa sáré tẹ̀lé ká. lójú ayé yín. ọ̀rọ̀ tí mo ń béèrè wọn tí dàmí lóńdó ní o. náà. gbogbo tí ń ṣèjọba nàìjíríà ò ní àti stéètì kọ̀ọ̀kan. náà. ipò wo ni bàbá wọn dì mú lánàá. lánàá àwọn tó bí wọn. ó kọ́ wọn dà. tẹ bá rí kọ̀ọ̀kan wọn tẹ́lẹ̀ bàbá rẹ̀ ṣe rí onú àtúnṣe bàbá rẹ̀ lójú àánú ni. bẹ́ẹ̀ ni ó ṣe dáadáa lánàá ni. ìyẹn kí mo fẹ́ sọ lálẹ́. náà. still dean ọ̀rọ̀ tí ń bá bọ̀ níjẹ̀jọ́. bẹ́ẹ̀ ni. tí oníkẹ́rẹ́ ń bẹ mufti. doctor. fúnra mi tí wàá gbà tí mo fẹ́ sinmi díẹ̀ mo ti wá ń lọ ní wọ́n á sọ fún mi pé ọtí gbàgbé àdé mo ní bá ń wà lọ kó bá ń wà kalẹ̀. torí àtúntò kó tí rábò mọ́ lẹ́yìn tí lọ́nu. bẹ́ẹ̀ ni. àfáà tó bá di ọ̀rọ̀ mo tó wá fi ya mọ́ lọ́wọ́ ó tẹnu mọ́ yín jù ní. bẹ́ẹ̀ ni kò ní mi lẹ̀ mọ́. kì í ṣe researcher ni ẹni tí bá ń kọ nǹkan lójoojúmọ́ kò ní máa rántí nǹkan akọlù ní ó máa kọ nǹkan lọ. tó sì lè dùn méjì láàyè ní kí n kọ nǹkan kí n má rí mọ́. torí bí tá a kọ́ pamọ́ sí ìtàn ní tá a bá lọ tán. Allah. kí ẹ wá dúró tó kọ mo tẹ́ kan kó jọ tó ń ṣe tìra nù. bẹ́ẹ̀ ni. a ti yàrá Muhammad sallallahu alaihi wasallam. jogo gbàtọ́ bá ìdọ̀la nísìn nẹ́tíwọ̀kì rẹ̀ yóò padà múlé. bẹ́ẹ̀ ni. ó sì ti skul dé ni. ìwé ò tí kú lára. kò gbẹ kí ni kò gbẹ náà ó ń jàpá adarí mi wà lọ. takaram. akẹ́wọ̀n fún àwọn bàbá rẹ̀ jẹ́ àgbà
لتعتاد الجميل ولا ترى bàbá wa fàgbà أخاك رميم tí bàbá wa Alhaji Agba jẹ́ sírù wọn. إلا بأن يتكرم bí ẹ bá jẹ́ àfa ńlá náà kò sí àárí kan nu ọmọ tó gbó ní ó pò kìkì ẹ̀ tó bá yá. bẹ́ẹ̀ ni أخاك رميم tí bá tí wọ́n ń pò kìkì àfa rẹ̀ ọmọ tẹ̀ ní wàá máa ga. wọ́n wà máa ga إلا بأن يتكرم kò sínú orí ibú kí bùrù jí ọmọ kí ó ju tàfà lọ. bẹ́ẹ̀ ni ọmọ kí ó ní ọmọ ẹ̀kọ́ láàfà ló fi tóbi bẹ́ẹ̀ ni ní onímọ̀ ṣe garagara. garagara تكرم jẹ̀mọ́ gbogbo àdúgbò ìbọn ṣe tó yìí ṣùgbọ́n transformer kan là ń lò bẹ́ẹ̀ ni kí wọ́n á náà pọ̀ jù rẹ̀ kí wọ́n sakọ wọ́n bá ìpara rẹ̀ sínú òkùnkùn kí gbogbo ìlú wà bẹ́ẹ̀ ni bí àáfàá ṣe rí sí ọmọ kéwù bí àfa ṣe rí nù. ó nìkan lè tan náà ọmọ kéwù 1 million àmọ́ tó tí a bá rí fi tó bá yẹ pé mo pa transformer mi àlùbáríkà ó tàn lára wọn ni ìmọ̀lẹ̀ wọn wọ́ kùnú. ó tán. لتعتاد iná mélòó kan ló wà lára transformer náà الجميل ولا ترى ibẹ̀ láti mú air conditioner wọlé bẹ́ẹ̀ ni ibẹ̀ láti lọ sọ Bẹ́ẹ̀ni. ibẹ̀ láti fáànù bọ̀ gbogbo nǹkan bẹ́ẹ̀ ni bá àáfàá ṣe rí nu láàfáà gidi tí ìsàfófò bẹ́ẹ̀ ni تكرم àpọ́nlé ọ̀rọ̀ àpọ́nlé ní n sọ. لتعتاد الجميل ولا ترى akí bàbá wọn lọ́fà. bàbá wọn lọ́fà kí wọn أخاك akí wọn tààrà. إلا بأن يتكرم abiyọ abẹ́ olùbọ̀ ṣe ń ṣe dáadáa ọlọ́run jẹ́ kábíyèsí ọlọ́fọ̀ máa wà dáadáa. أخاك رميم ẹ̀ sí àmì tó. إلا بأن يتكرم bẹ́ẹ̀ ṣe máa ń wọ̀ lúpọ̀ wọ̀lú pọ̀ mọ̀jẹ̀ bàbá mọ̀jẹ̀ ń wọ̀ lú lókù amínà mọ̀sìjẹ̀ ń wọ̀ lú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmín ẹ tó lọ rìn àjò tí ò bá ti jèrè wálé mo tẹ́wọ̀n bí ní jọ̀wọ́ lọ dé bẹ́ẹ̀ ni n kò dé dáadáa ni ẹni bá yé dáadáa ọ̀nà pólì ní ó ti bọ́lẹ̀ ẹ kulé o. ẹ kú lé o ẹ̀yin náà káàbọ̀ kódà bẹ́ẹ̀ tí dé láti ilẹ̀ haúsá tẹ̀lé bóde ńjọ́ kẹrin. تكرم لتعتاد ẹran ọdún ló bá dé. bẹ́ẹ̀ ni الجميل ولا ترى ilé ti bára máa dúpẹ́. أخاك رميم wọ́n wẹ̀ wọ́n sì rún. إلا بأن يتكرم bàbá wa ẹ sà gbogbo òjò ọlọ́run bá mójútó wọn. àmín تكرم bàbá wa níwọ̀n sí àgbáyé rahimahullah ọlọ́run bá kẹ́ wọn sí i. لتعتاد mọ̀yọ́ Sheikh Ádámù lẹ́m̀bẹ̀. الجميل ولا ترى ọ̀pọ̀sàyà tí gbogbo àwọn afá ńlá ńlá ọlọ́run bá kẹ́ wọn jáde lọ. أخاك رميم àwọn bàbá ńlá tèmi náà. إلا بأن يتكرم ọlọ́run bá kẹ́ wọn. أخاك رميم àwọn àlù tó ọ̀. إلا بأن يتكرم tó sọ pé bẹ́ẹ̀ yóò bá máa àná wọn àná yóò máa fò ní tèmi ìtumọ̀ tiẹ̀. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n yẹ sáàkù ni bẹ́ẹ̀ ni yóò dáa fún wàfà ṣùgbọ́n àwọn àbúrò mi kápẹ́ ni wọn ò sí ayé rẹ ni wọn ò ní rà fáàmù ni. bẹ́ẹ̀ ni òní òní rí báyìí dídé àtẹ̀jẹ fún Islam ní ọlọ́run fi ṣe àkùlé ni. bẹ́ẹ̀ ni تكرم kọ́ bí o ṣe pààyàn lé. لتعتاد الجميل ولا ó kí ترى wọ́n mú lé wa lẹ́tọ̀ wá gbádà rẹ̀. أخاك رميم إلا بأن يتكرم أخاك رميم àkí ọ̀bálẹ̀kẹ́wò إلا بأن يتكرم ẹ̀fúrúgbìn ṣe mọ́tàlá lọ́sọ̀rọ̀ kí gbogbo ẹ̀yà fáwọn kí تكرم mo mọ̀ màrún fúnra yìí. لتعتاد الجميل ẹ̀rọ mo ti ń túbọ̀ bẹ́ẹ̀ ni láti jẹjọ bẹ́ẹ̀ ni kó tó di pé gbogbo tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà wa ṣẹlẹ̀ ń sìn èyí wà ní sọ pé kí n gbẹ́nu mi kú mẹ́ bẹ́ẹ̀ ni bí n bá ti sọ mọ́ bí tí mo sọ dé ń ok wọ́n dún kòkò mọ́ ni bẹ́ẹ̀ ni
kí ni ń jẹ́ kòkò. kí ni ń jẹ́ kòkò. ta ni. ta ni. ta ni ó dùn kòkò mọ́. ta ló tọ́ lọ́nu wọn. kéèyàn má jẹ́ kòkò kó jẹ́ kí ni o. nítorí tó bá fẹnu kàn mí ni ó sì àgbákò. bẹ́ẹ̀ni. تكرم لتعتاد لحوم العلماء لحوم العلماء لمسمومة. àáfà yá àáfà. bẹ́ẹ̀ni. ẹran ara wọn báyìí ó wà poisonous. bẹ́ẹ̀ni poison ni. tí ẹ bá dépò àáfà yá àáfà. bẹ́ẹ̀ni. kò sí tí ó kọlu lódì tí nǹkan náà ní parun. bẹ́ẹ̀ni. ومن يعاديهم سريع العطب. àwọn sọ ordinary àáfà dan ulama ìlà wa ọmọ àwọn àáfà. bẹ́ẹ̀ni. لحوم العلماء. ọ̀rọ̀ tá à ń bá bọ̀ náà. yóò wọ ibì kan òsùnfẹ́ kẹ́ pa ewo jù yóò wọ ibì nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ yóò wọ. n sì gbọ́dọ̀ fó torí tí n bá ti ń bọ̀ ní jẹ̀jọ́. bẹ́ẹ̀ni. لحوم العلماء لمسمومة. àbí bẹ́ẹ̀ kọ́ ni. ومن يعاديهم سريع العطب. àbí bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ tá à ń bá bọ̀ ní pọ́lọ̀ fún rẹ̀ karrama Allahu al-insana bi tabdilihi ala kathiri min khalqihi. Allah. fúnra ọ̀rọ̀ Ọlọ́run ló gbọ́lá fún àwọn ọmọ èèyàn. àwọn ọmọ èèyàn. ọmọ èèyàn. ọmọ èèyàn. lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó dá. bẹ́ẹ̀ni. Ọlọ́run gbọ́lá fún wa ó púpọ̀. gbọ́lá fún wa. mo ti sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ ń jẹjọ́. bẹ́ẹ̀ni. àwa là á máa ṣe sùn ká tó jẹ. àwa là á kùlù ká tó fi ra àmàlà. bẹ́ẹ̀ni. àwa là á ṣe àgbàdo ká tó jẹ àbí ká sún. bẹ́ẹ̀ni. àwa là á gun yẹn ká tó jẹ. Bẹ́ẹ̀ni. àwọn dábàá máa jẹ ní tútù ni. tútù náà máa jẹ́. tepo tepo. bẹ́ẹ̀ni. àwa là á bọ́ kọ́lọ́fín nínú yàrá. bẹ́ẹ̀ni. ká tó ṣàníyàn ká tó bímọ. bẹ́ẹ̀ni. bá a ṣe pọ̀ tó ìbẹ̀rẹ̀ ẹranko ti kiri àwọn mọ́lẹ̀. máa bára wọn sùn. kò fún ọ ńlá ká ẹ pé n tà ń ṣe yìí ò dáa. òun lọmọdé àbí èèyàn tí máa ń wà bí wọn náà fi pé ẹranko lélẹ̀. ẹranko. balẹ̀ hum àtọ̀lù. ìwé kódà ẹranko lọ wò. orí wọn tún kú jẹ ẹranko lọ. bẹ́ẹ̀ni. Ọlọ́run fún wa ńlá ká ẹ ó fún wa ní bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ni. ó fún wa létí tá a fi ń gbọ́. agbọ́ ẹ̀nà agbójú ọ̀rọ̀ kódà a tó mojú bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni kó bá fẹ́ jẹ nǹkan bí ọyọ ẹ̀yẹ máa mọ́ lójú sọ́wọ́n kẹ́ ẹ̀ mọ́. àwa tún rẹ́rìn ẹran rẹ́rìn rí. nǹkan sínú. لحوم العلماء لمسمومة. mọ̀mọ́ yín kú àjọ tó dá fọ́lọ́. ومن يعاديهم سريع العطب. àmọ́ èjì tó fi tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ṣe bí ẹ léra wọn náà nù. ìyá kan bàbá kan. a'anakumullah. ẹ̀gbọ́n ló sàsán ọ̀rọ̀ yìí bíi kéńgbé. kéwù lábísí bá gbá kéwù mú báyìí àwọn ọmọ rẹ náà rè mo máa hó nílé kéwù yóò tẹ̀lé náà nù wọ́n sì kún wálé kéwù wọ́n sì yàn. a'anakumullah. àjòkójì. لحوم العلماء لمسمومة. kí ni wọ́n dá máa ń tiẹ̀. ومن يعاديهم سريع العطب. ìyẹn máa ní èmi ò dá kan ibi tí mo dé dúró yìí ò dá kan máa jọ wọlé. لحوم العلماء لمسمومة. àwọn ń bá a bọ̀. náà. pé àwọn gan ló pọn dandan ká pọ́nlé. ká pọ́nlé. bẹ́ẹ̀ bá tẹ̀lé mi ń jẹ̀jọ́ àbí báwọn náà kì í sọ ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò yàtọ̀. abẹ́ẹ̀kọ́. bẹ́ẹ̀ni. mo ló pọn dandan takrimul mara ó pọn dandan ká máa pa àwọn obìnrin lé. obìnrin ká pọ́n wọn lé. túláàsì ni kí ni wà tìyàwó rẹ fàtọ́ bínú lẹ́ àrùn mọ́. abiyamọ tún wá sáré lọ gbé ọmọ wà nà pẹ̀lú ọmọ wọn à ń kọ ọmọ sí ọ kó bó jẹ lójú àánú ó ní kí ni kí là bí rí kí ni. ló fọ́gò nípàkọ́ ọmọ. ọlá rẹ. tú aṣọ lára ìyàwó ẹ̀ ò sọ sí òhò. kí ló ń da sọ́bù. kí ni ò da sọ́bù.
وإكرام إليها كل حين. máa pọ́nyàwó rẹ lé gbogbo gbà. bẹ́ẹ̀ni. sẹ́gbọ́ yorùbá bẹ́ẹ̀ gbọ́. now. adé obìnrin fún kí wọ́n provoke wa ni. ńlẹgbọ́n lónìí. tá a dá mọ́ wọn nù. njọ́ tó bá pọ́n wọlé tó bọ́lọ̀ ti mu wa nù. فإن iṣẹ́ tí a wá sí kan. náà wá sínú. ضرب والإذاء فسق. kánú obìnrin ká ṣèkà fún òkì ni ọ́. òkì ni ọ. wọ́n kan obìnrin lé. bẹ́ẹ̀ni. lọ́lọ́ náà fi ní a lọ fẹ́ hàn ká lọ ṣèdánwò lára wọn ká lè bá a yégi ni. ẹ̀yin ọlọ́run kò níyàwó ẹ̀yin ọlọ́run kò bímọ. wọn ò ní jí ó jọ́lọ̀ mọ́. وإكرام إليها كل حين. lọ́nà mùsíbà tí ọmọ jẹ́ bẹ́sẹ̀ jẹ́ kẹ́tọ̀hún. now. tó o bá ní ọlá ọmọ rẹ fẹ́ sọ lájú ọ lọ. bẹ́ẹ̀ni. ìwọ lọ nígbà. ìwọ lọ nígbà. kò sọ ọmọ ọlá tí wọ́n ilẹ̀. èmi ò lè dátọ̀. ìwọ lọ́ọ́ kọ̀ bí ẹ ti tọ̀. bẹ́ẹ̀ni. òun ẹni tó bá dépò ọlá tó bá lè díjú lára ọmọ rẹ jù kò ní lẹ́yìn. Allah. kò ní lẹ́yìn. ọmọ rẹ ò fẹ́ mọ̀ pé wàhálà kan tó dé yẹn bí tó ọba dé nìyẹn ti fẹ́ gbé. aṣọ ọlá tiẹ̀ ń daṣọ wọlé tiẹ̀. bẹ́ẹ̀ni. òun tí yẹn bá jẹ́ àfà tọmọ rẹ bá ti kọjá ọmọ ọdún 12 pàjùdà sí. pàjùdà. má mójú kó n bí kankan fún rárá. bẹ́ẹ̀ni. kílódé kí mi dáadáa. bẹ́ẹ̀ni. tètè máa hámà rẹ̀. bẹ́ẹ̀ni. ẹjọ́ ta láàárọ̀. bẹ́ẹ̀ni tọ́ ọba ẹran lọ dálẹ̀. now. tọ́ tí òjì ó kúnná. now. tó bá dé ojú oró ní ògbé wọlé. Allah. yóò gbalẹ̀ mọ́ ọ lọ́wọ́ ni yóò sì tún jọmọ́ rẹ̀. وإكرام إليها كل حين. ntí mo sì sẹ́nu. now. wọ́n lórí ibú ni kéèyàn máa kó ṣéwù kọ́bùlà kan tó di kéèyàn máa kọrin o. bó lọ wíjì. نعوذ بالله من أناس تشيخوا قبل أن يشيخوا. àwọn tí ń ṣe bí ṣéwù kan tó di ṣéwù. bẹ́ẹ̀ni. àfọlọ́sẹ̀ sọ́kù lára wọn. تقاوسوا ونهنوا. ìwọ àfa ńláńlá. ńláńlá. ọwọ́ wà níta wa ọmọ rẹ tí ń bọ̀. lóòrù wọ́n tún ọ̀dọ̀ ọ̀bùrẹ́là bó lórí. wọ́n tún kọ̀ sí ìdàfóònù náà. lórí irọ́ ní nkújì kábí ògì. ọ̀ wá lè gbẹ ẹ̀yìn kọ́ mú àfihàn wérin. kọ́ fi lé láàrin wèrè tó kó lẹ́yìn. bẹ́ẹ̀ni kó ọ. kó ọ kí wọ́n ká àṣeyíṣẹ́wù kékeré tiẹ̀ kọjá lúlù. نعوذ بالله من أناس تشيخوا قبل أن يشيخوا. rahimahullah ẹni náà mo ṣàdúrà fún. now. bàbá tó bíà. amina. discipline pọ̀. bẹ́ẹ̀ni. mọ̀nà tí bọ́lá ṣàdéhùn. gbọ́dọ̀ mi ń gbà wà lórí ìjòkó báyìí. ń wà díjú kò mi tó lè ba tiẹ̀ jẹ́ ọlọ́run ní jíǹsẹ́. amina. torí wọn ní ṣàdúrà fún luwẹ̀ kan. bẹ́ẹ̀ni. ìbáwí ni gbówó bíyà rẹ pé mi kí mo bí ọ. تقاوسوا ونهنوا رياء. فحذرهم إنهم فخوخ. jàmáà. naam. wọ́n ní ká pọ́nlé takrimul muharibin. àwọn tá a bá ń bá jà ká pọ́nlé. naam. ẹ má jà débi kó fò ó ṣe wọ́n. ìwọ àtẹ̀yàn ń jà tó tó kò gba tiẹ̀ wá kọrí sóko rẹ̀. bẹ́ẹ̀ni. kó wá bí àgbàdo lulẹ̀. gbogbo ẹ̀gẹ́ rẹ̀ tí o ti ṣe ọtú dànù. ọ̀fàtú. táyà ọkọ̀ rẹ̀ ọgbọ́n lẹ́sọ̀. ọjọ́. ọ̀dàmọ̀lù wọnú oko rẹ̀. ẹ̀yin náà ń ṣe tí ẹ̀yin darandaran. fọ́ gíláàsì ọkọ̀ rẹ̀. ẹni máa jà kẹ́mẹ́ gbàtara yín lónìí. bẹ́ẹ̀ni. olùdọ̀lá kẹ́dọ̀ rẹ̀. bẹ́ẹ̀ni ẹ lè dọ̀rẹ́ lọ́la. àmọ́ ntẹ́ ẹ bá ṣe lónìí kò ní parẹ́ mọ́ lọ́la. Allah. fún lápọ̀nlé tiẹ̀. bẹ́ẹ̀ni. yorùbá ìjà kì í ṣe bíi kákú. kì í ṣe bíi kákú. kí ló dé tẹ̀yìn ọ̀dọ́ ń jàjà bíi kẹ́kú ẹ̀ wá pọ́nra yín lé. ntí ó tán níjà
ìmọ̀ sọ fáwọn èèyàn pé ìjà dàmọ́ lọ́fà. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ nìkan pa ìwò ìjà ní ìsìnkú tó rẹ̀ ní tẹ̀lé mọ́. bẹ́ẹ̀ni nítorí kálukú jẹ ní wa. ní wa ẹ ti máa ń wájà lónìí nílẹ̀ ń wá tí ó jẹ nù. bẹ́ẹ̀ni. yóò pàdé tí ó jẹ lójú ẹsẹ̀. Allah. taqawasu wanhanu riya fahadharihum. sọ́ńtẹ̀lẹ́ mi takrim le khadim wal ajir mo ti ní jẹjọ. bẹ́ẹ̀ni. torí ẹni tí ò wá èèyàn máa pọ́n ọmọ ọ̀dọ́ lé. ọmọ ọ̀dọ́. wọ́n pọ́n ọmọ ọ̀dọ́ lé. bẹ́ẹ̀ni. ọ̀jìyàn sẹ́kù pẹ̀lú ẹ̀gúsí onásì lógún. ológun olóṣèlú. wà á lọ́sọ̀kúnlẹ̀ sínú dustbin ọwọ́ ni kò sí ìdànù. ọgbọ́dọ̀ jẹ́ o. mò ń wù ẹ́ o dami sí lójú mi dami sọ́bẹ̀ yẹn òun náà ti ń lémú bí orúkọ kí ni ìdá. ń jiyàn. kò jí ó jẹ. ìyẹn o ọ jìyà ni. kò fún níyàn. kò fún jẹ. ara ẹ níbi kíni kí ló tọ́ jí láago kan orúkọ lọ pọn mi wá. bẹ́ẹ̀ni. sọ lè rántí ẹ lórúkọ nǹkan ó pa jẹ. oní ń ṣèrànràn ṣùgbọ́n ọlọ jí tiẹ̀ nígbà náà tó pé kí lẹ́yìn jí mi fún dádì. bẹ́ẹ̀ni kí pírọ́lẹ́mù yín. tó yarí. ẹ̀yin obìnrin gan ǹjẹ́ tiẹ̀ tó ọmọ rẹ tí ò tí ì géńdé kẹ́ bá wí yóò dìṣẹ́ sí ọ ni. bẹ́ẹ̀ni yóò yarí mọ́ ọ lọ. gbogbo ọmọge tí ń bá yín pọn mọ́ àtẹkóyà tiẹ̀ ti kú wọ́n fi ṣàtìpó ọwọ́ asọdẹrú ọmọ rẹ èsì ní káwọn ọmọ rẹ mọ̀ sẹ́rù tiẹ̀ náà. Allah. ọmọ ọ̀dọ̀ lè rà aṣọ ọdún fún. lẹ́yìn abí màmá wò yìí gbogbo tẹ́ bí rẹ̀ lè pọ̀n ẹ ti dọ̀lẹ́. bẹ́ẹ̀ni. ọmọ àǹtí rẹ̀ wọ́n á ń gbọ́dọ̀ rẹ̀ èyí ló wá ṣe bí orí burúkú sí i. bó o lọ wí. taqawasu wanhanu riya wal ajir àwọn tẹ́ ń bẹ̀ ní iṣẹ́. mo ń travel bọ̀ lánàá mo ń travel bọ̀. náà. bó ṣe pẹ́ mi ní tí ń pelé pé èló lówó ṣẹ́ èló lówó ṣẹ́ àti mo bẹ̀ níṣẹ́. èló lówó wọn. ó ní 177 kìíní kan mo sì fún ọ lówó wọn sọfíù mo ti fún ọwọ́ rẹ̀ ló kù sí o. bẹ́ẹ̀ni. ìyìn ní bá mi ṣiṣẹ́ kó sùn lébi. bẹ́ẹ̀ni. bá a ṣe dé lálẹ́ yìí náà mo ti pè ọ́ mo sì pe Jamiu mo ní owó yín àwọn olóhùn ò ṣe wá bíi sẹ́ńtò mo ní mo ti fún ọ lọ fún àtò wa. bẹ́ẹ̀ni. èmi ó ṣe sùn báwọn kẹ́hìn tó gunlé tó kan èso. bẹ́ẹ̀ni tó kan ogun ẹ̀. tí a máa bá ní ọrùn ọwọ́ kó o má gba owó rẹ kí ni òfin fọmọ lówó oúnjẹ láàárọ̀ la. Allah. àmọ́ làtẹ̀ ń kó lọ nínú igbó ní wọ́n bá pa ọ́ sí inú igbó ojú wọn ló fi nífi ńlasẹ̀ mọ́ ní ńlasẹ̀ mọ́ ààrẹ sẹ́yìn ọwọ́ rẹ bíi parandami o. ní nfàn. ọ̀yà búrẹ́dì àtẹ̀wà lójú wọn ọ̀fun olówó sẹ́ wọn wọ́n máa sanwó ṣiṣẹ́. bẹ́ẹ̀ni wọ́n máa san ni. èèyàn ńlá jẹ̀bi láàrin ọlọ́run ò fowó sa wọn fún yín ẹ wá ń tó ti tálíkà bẹ́ẹ̀ ni pé kò ní dáa fún. bẹ́ẹ̀ni. ẹ lọ lé ọmọ yẹn kó mẹ́ o mo rán yín tẹ dúró lọ́kàn. fahadharihum innahum fukhukh. ó ti gbọ́ ó náà ti gbọ́ fún rẹ̀. fahadharihum. wọ́n múra iṣẹ́ ibi tí ó ṣe kalẹ̀ nínú àwẹ̀ náà. bẹ́ẹ̀ni. innahum fukhukh. dákun dánwò nínú àwẹ̀. kò mà sáàyè léyìn. bó lọ wí. na'udhu billahi min unasin. ẹni bá jù mọ́ níbi òní ṣòfò. tashayyahu qabla an yushayyahu. ìmọ̀ ẹni kí tó ni. náà. ó wá débẹ̀. takrimul ulama. Allah. ìmọ̀ pọ́n àwọn àáfàá lé. àwọn àáfàá lé. ẹ má jà tí ì lọ bí ìpọ́n àáfàá lé. náà. sáàfàá gan pọ́nra wọn lé. sóun gan pọ́n rẹ̀ lé. ṣe hàn pé bẹ́ẹ̀ bá pọ́n àáfàá lé àní láìkì ẹ̀. bẹ́ẹ̀ni. àáfàá mélòó gan ló pọ́n rẹ̀ lé. ló pọ́n rẹ̀ lé. ولو أن أهل العلم صانوه صانهم
àzọ̀mù. ولو أعظموا في النفوس لعظما. gbọ́n tí mo wí ni. ولو أن أهل العلم. n ti ń jẹ́ kéwú. mo kéré lọ yín náà àti náà sìn. bẹ́ẹ̀ni. ida'atul ilm. kí ẹ máa fi máa wọlé. ọlọ́run ó ṣe pèlè ntọ́ni. bẹ́ẹ̀ni. àwọn méjì ní fi máa wọlé. àkọ́kọ́ ẹ tó yẹ̀yẹ́ àfa. ó fi máa wọlé. èkejì àfa tó yẹ̀yẹ́ rẹ̀. tó fi máa wọlé. ọlọ́run jẹ́ ààrẹ mi lóko. ولو أن أهل العلم صانوا صانهم. àwọn tí a fún ní mímọ̀. àwọn tí a ní ìmọ̀. láwọn. أن أهل العلم صانوا صانهم. tí ẹ bá mójútó kí o tí a sọ ni. صانهم. kí o sọ wọn. yóò sọ wọn padà. ẹni tí ó sọ kéwú. tó bá ké tán. yóò wá dé mọ́lẹ̀ pẹ̀lú nǹkan márùn-ún yìí. jẹ́mọ̀ ẹ̀ ní kílà àkọ́kọ́. ẹ̀ dá mi lóhùn. yóò kọ́kọ́ sọ ìmọ̀ rẹ̀ yóò sọ. ẹ̀bọ bil haya. ìníkéwú máa ní tìjú. ni. ọwọ́ ń bá jẹ̀mọ́ lérí lásùbà. nílé tọ̀. àfà yìí kan fún ní ẹ̀fàṣẹ ni abẹ́rin páìpù náà ti yọ. ọ̀nbẹ́ni tí ò mọ kéwú jà wá pọ̀ yín kì lẹ́nu rẹ̀ wọ́n á ń tu ẹ̀jẹ̀ kí ló dà yín pọ̀ tó o lè máa lọ lé máa lọ tó o bá padà pé ń lọ ẹ̀rú máa bá ní pé àáfàá ti fà mí fọlọ́ ẹ̀rú bá bẹ́ẹ̀ni ẹ̀rú bá wọ́n wá ní wèrè mọ̀tálá rẹ̀ kẹ́ máa kọ́ ẹsẹ̀ ó sáré bọ́ fìlà tẹ́wọ́ mú wa ní mọ́kà ó sáré fi àpò àfọ̀jánu lórí ń dán. náà jẹ́ wọ́n ń dìímú afẹ́ ẹ̀dákun ibẹ̀ ni títí láyè kan gbáà dákun kódà kí wọ́n dù lọ́rùn kò tó àbùkù tó ṣe fún ọ. bẹ́ẹ̀ni kò tó. èsè kò sí ọ̀rọ̀ ń bẹ ẹni tí ò ní tìjú. ìran àfa ẹni kí lẹ́lẹ́ kejì. wọn ò dá mi lóhùn mọ́ o. tí àáfàá máa fi sọ kí ó tí ì fi tẹ́. walikọ̀nà Allah. alikọ̀nà atukanzu min kunuzil janna. ìran àáfàá gbọ́dọ̀ ní ìyáyọ ọkàn. gbogbo tí ń ṣẹlẹ̀ yẹ ní ìyáyọ ọkàn ni o. bẹ́ẹ̀ni àìní ni. ẹ wá lòdì wá ṣe tíkẹ̀wé bíi mẹ́fà. àwọn ni èyí ló ń jẹ àwọn àfáà ẹ wá sáré tẹ̀lé ẹbí adìẹ mọ̀pọ̀ òfin wa ń gbà yín ní búùtù ẹnu wo lọ́ọ́ fi jẹ́ yín gbọ́dọ̀ níyà yọ ọkàn. bẹ́ẹ̀ni. níjọ́ tí mo ti bẹ̀rẹ̀ ayé ìta àbàmì tí mo ń jókòó nù. bẹ́ẹ̀ni. níbi abẹ́ dẹ́kin báyìí gbogbo ọ̀rẹ́ wa bá mi náà jú ń bẹ àtúkàntẹ́ntà tí alẹ́ ń gbà mí gbẹ náà ni gbogbo ọmọ kí náà lọ́rẹ́ mi ìta tá à ń wà nù bẹ́ẹ̀ ni njọ́ tó bá wá jíjẹ bẹ́ẹ̀ni njọ́ tí ò bá wá à ń pa alhamdulillah àmọ́ sì rí òtú kò tú o. àwọn ayé yẹn kù ni mílíọ̀nù kò à ń rógà bẹ́ẹ̀ni àìsí ọ̀nà ìjárí rí kúrì. bẹ́ẹ̀ni. ولو أن أهل العلم. ẹlẹ́kẹ̀ẹ́ta tí yẹn fi sọ́kì ẹni kìíní. àrídọ̀ kéèyàn yọnu. bil mawjud yọnu. déédéé tí a bá jálé ọ lọ. bẹ́ẹ̀ lọ́n kóde o máa gbé ọ kí kádàrá rẹ ó gbé ọ. ó gbé ọ. èmi ò bẹ́ẹ̀ lọ́n kó o dé. àwọn afẹ́ kú nílé àgbẹ̀ kí n bọ́lódé pàdé tá lọ́ọ́ bá pàdé lóde tó tó ọlọ́run. tó tó ọlọ́run. jẹ̀mọ́. ohun tí ń jẹ́ òde àfáà ni tó bá ní gbogbo authority lórí ẹ̀. bẹ́ẹ̀ni. orí gbogbo tó wá pè máa lọ sí káàdì. bẹ́ẹ̀ni fókọ̀ mi sí.
ṣe pósítà gbé mi sí. ẹ̀rí nù. ẹ̀rí nù. torí pàdé pẹ̀lú ẹ̀mí náà sótọ́ ká máa jà pé àwa aláròde ìwọ kọ́ lòdì. lòdì àwọn lọ máìkì mọ́ra yín lọ. ẹni tí ń sílé kan wà níbẹ̀ tí gbàṣẹ méjì ẹ̀ ní níṣe. Allah ẹgbẹ́ ẹ̀kọ́ lédi sí èpè ìjọ ni. ní gbọ́dọ̀ yí ní ìyọnu. náà yọnu. ìyọnu ẹ̀kejì ẹni kí tó ni. náà. tí o bá pè ọtí ẹ pè ẹlòmíì má lọ bá dúró de. bẹ́ẹ̀ni fílẹ̀ fún. fílẹ̀ òun ló jẹ jàǹjọ́ lẹ́nu. tiẹ̀ náà ń bọ̀. ó dàbí kẹ́nìkan fẹ́ ṣe nǹkan tó tóbi lọ́fà kó wá má pè mí kí wọ́n lè ní mo lọ́fà mo fẹ́ lọ lé àfa kú mẹ́ sórí o ti dẹ́sà àbùkù. bẹ́ẹ̀ni ẹ ti ẹ̀ sí rí. iná wọn mú wá ní torí ẹ ti ń ṣe. bẹ́ẹ̀ni. wọ́n ṣe yẹn mẹ́wọ̀ lú wa kò pè mí nù wọ́n ń pè mí náà lọ lú mi. bẹ́ẹ̀ni. tí o sáfà níbẹ̀ ni. kí wọ́n á ní ma ṣépè lẹ́yìn tí o bá pè mí lọ́fà sẹ́ni tó pè mí lọ lú mi náà sẹ́ni ṣépè náà lọ. bẹ́ẹ̀ni. wọn náà láàfà. wọ́n yé ìlú tọ́lọ̀ tí ní jẹ gàba ni. n ní ìyá ní bàbá ń bẹ̀ wọ́n sì lò lẹ́ ń bẹ̀. bẹ́ẹ̀ni bí ọmọ onílẹ̀. kò wá ní iye bá ń láyé. àgọ́ sàṣánì lọ́rọ̀ là ní sìn. Insha Allah. ẹ̀ẹ́dẹ́dì ìrókò kẹ́tọ́ lébẹ̀ gbàtọ́ bá di 12:30 to 1 lóru àwọ̀ bẹ̀. Allah. àfa kúnbẹ̀ karama la ní. karama ni. tó ká ní kò sáfà níbẹ̀. bẹ́ẹ̀ni. àmì jèrè. so gẹ́gẹ́ tí o bá pè lóde tilẹ̀kùn yóò sún mú mi lò. kọ́sùn. tó bá jẹ́pin rẹ̀ yóò wá bọ̀ ni. ọlọ́run mú wa. wàláwó azọ́mùwò fínàfóòsì làcọ́zìmá. wọ́n pa àfa àlẹ́ mọ́nàkà yìí. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ọ̀nà tẹ ẹ rí n. àpọ́nlé tá a rí un. ẹ tó bá ṣiṣẹ́ fún ni máa bá. bẹ́ẹ̀ni ọ̀nà máa ń pọ́nlé. ẹ wá ní wọn pọ́n ẹ̀yìn àfa àlẹ́ mo ní wọ́n ti pọ́n ilé ẹ tí ń ṣàdúrà bẹ̀rẹ̀ níbi tí wọ́n ti fi àgbo kàn. bẹ́ẹ̀ni wọn kó tẹ́tẹ́ fún yín. àgùntàn kó wáyé ọdún mọ́jú kú o jẹ́ wọn wọlé yá mọ́ jẹ́ wọn sẹ́ni wò. dákun o wọ́n jẹ́ kan lẹ́sẹ̀ o. ibi tí wọ́n ti wá rí wọ̀nù. nǹkan fẹ́ ta tẹ́tẹ́ wọn kó afáyínlẹ̀ láàmú náà. bẹ́ẹ̀ni. ẹ bá kó lọ ẹni bá jẹ ní ẹ kó fún. tẹ́tẹ́ tọ́lọ́ ń sì lé wọ̀. kíni kan wà sùúrù tọ́nà tó bọ̀ lọ́ máa ké. àhálìlẹ̀ ìlímì. àwọn àfa. àìsàn la yazulu. ẹ jọ ẹ bá ké bóun ni ti ń rí ẹ gbọ́. li àhálìlẹ̀ ìlímì. man akramahullah. Allah. ẹni bá pọ́n àfa àlẹ́ ọlọ́run ó pọ́n lé. ọlọ́run ó pọ́n lé. àìsàn la yazulu. bí a ti pọ́n àfa àlẹ́ ẹ̀ mọ́. náà. ọmọ rẹ tó parí kùránì tó ṣe wòlímọ̀dò ní ọ̀pọ̀n àfa àlẹ́ pa. bẹ́ẹ̀ni irọ́ ni. àwọn nìkan sì wáyé kẹlẹ́ kẹjọ ni yóò ṣe dé 50. yáàmù kí ó ṣe jáàmù ni. torí ẹ̀ pọ́n àfa àlẹ́. bẹ́ẹ̀ni. ó dórí ẹ̀yìn ọ̀dọ́ wọn iná. lápọ̀nlé àfa pa ẹ fẹ́ sì kó mọ ẹ wà múra bíi wèrè. bíi wèrè. lójú àwọn àfa ẹ dákun ẹran súná bólẹ gbé lọ. bólẹ gbé lọ. ọmọ tó ọlọ́wọ́ fẹ́ kó yàn wà sómèrè lọ náà tó fi ń bínú. bẹ́ẹ̀ni tó ń kanra. wọ́n sọ fẹ́ sàfà ẹ̀rá bà ná. iye ọmọ màá ní ọmọ ẹ ṣọtọ dákun àbáyé bàjẹ́ ni ta ni wọ́n mọ̀ tán sáfà ń tàn yín sá ẹ mọ owó kọ́ ọmọ ó yàn wá ìwọ nìkan lọ́ọ́ dìde sọ́ra tó dìde àwọn tó ọmọ rẹ̀ ó ṣẹ̀rù tiẹ̀ nù. Allah. ó dẹ̀ jẹ́ wọ́n máa tàn á ó dẹ̀ jẹ́ pé ń tàn yín. ta ni ń tàn yín abẹ́ ń tanra yín. ara ní ká máa ṣènáwó ibi tẹ́ ẹ fà á fà á síbẹ̀ lẹ́ ẹ wọ ẹ bà lọ ẹ̀bà tẹ́ ẹ kónú àpò òdìdì rìn. ẹ sì mọ̀ mọ́jì àmín. fáànù. láàrin tí mo tì mí lójú ẹ ní kíni. àwọn náà ti wá nàró bí adé àgíríkì tẹ́ fẹ́ gbóúnjẹ ká wọ́n fẹ́ wu ẹ̀bà nù. ẹ gbọ́ bẹ́ẹ̀ wá. ẹlòmíì wà tó fi àmàlà sákòkò bẹ́ẹ̀ wà á rọ́ bẹ́ẹ̀
á lọ fi èkú jẹ́lé wọ́n sì fi èkú jẹ̀bà. èèyàn ló burú jù. tí fà fi èkú jẹ̀bà èyí wà nù rẹ̀ dáadáa. لأهل العلم عز لا يزول. kí ló dé wọ́n wá wọ oúnjẹ nílẹ̀ kámẹ́rà máa tẹ̀lé èyí ló ń jẹ àwọn àfa wọ́n ti wá máa wá èso lára àgànnẹ́ta ti ṣènáwó àmì ti mẹ́sọ̀ lọ wọ́n wá kàn wọ́n wá bọ́ àsọkọ́ aṣọ wa lọ ṣùà bí wọ́n ti ń jẹ́ lọ ní wèrè kan ti dé kàkà ogun àtọ̀. وفضل لا تحيط به العقول. ọ̀rọ̀ yẹn ń kọ èmi lẹ́kún. bẹ́ẹ̀ni. àtọlẹ̀dọ́lẹ̀ àwọn àfáà lèmi tí mo jókòó yìí. bẹ́ẹ̀ni. wọ́n máa ń pètè àwọn àfáà nílé àti ibòmíì ń wọlé yọba ńlá mi lẹ̀. bẹ́ẹ̀ni. àwọn òsè nǹkan mi rí láyé. àwọn àfáà ló ní ọlá tí ò ṣe fojú dá. àná ni. ومملكة. ẹ̀yin lẹ́jọ́ máa fojú kéré ọlá yín. bẹ́ẹ̀ni. gbàtí mo ń gan ọkọ̀ káàkiri rọ̀lẹ́ ẹ̀ ń yọjú sóun lónìí mo lọ ní mo ní. ó dẹ̀ fi nọ́mbà sí. èmi mo ní. bẹ́ẹ̀ni. mi tó ń bọ̀. wà kí ni. ومملكة. وفضل وفضل لا تحيط به العقول. àwọn afáàní ẹni ọlá tí a lè fi làákà ìdá bó ṣe lè tó. bẹ́ẹ̀ni. àwọn náà tira wọn mẹ́wàá náà fi ń ṣe báyìí. bẹ́ẹ̀ni. wọ́n sẹ̀ ń bun àfáàní nǹkan ni. wọ́n kọ́lé bun àfáàkẹ́. bẹ́ẹ̀ni. wọ́n ra mọ́tò fàáfàá. bẹ́ẹ̀ni. so ní iye ni. bẹ́ẹ̀ ti ṣe ráyìn náà fi ń tìrìtì yín bá. bẹ́ẹ̀ni. gbèmí sóde síwáàsí kọ́ ọmọ ń kéwù jòkó jẹ́jẹ́ sínú ilé mi. kò jù bá ń lọ. tọ́ba wa kí mi láàárọ̀ la mo ti níbi tí mo ń jòkó lọ́ọ̀kan. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ lọ bọ́ wà láàgọ́ fà fi ń jòkó náà ni. ó tẹ́ mi lọ́rùn gbogbo ẹ̀dá tínú lè rè ò bá gbà láti jòkó àbùkù ni ó mọ̀ kàkà. Allah. ọ̀wọ́ àmọ̀ jòkó sáà máa wo orí fún lọ bí tí wọ́n ti sílé ó ti ha orí rédíò ni ó ti gbọ́. ni ó ti gbọ́. wọ́n wá fàdúrà lọ yóò ní ìyá tó kú ọ ní àáfẹ́ kú mọ́ yóò padà kú náà ni ṣé ìwọ lọ́wọ́ apá. àwọn ajíjọ títì jọ̀ọ́ òun kìí ṣe lọ ń sàfà lé lórí gan. kí ni. ومملكة. àṣà tó dá yín nísìn ẹ ti ń sàwọ́ dùkà ilé kí wò lẹ́ ń ṣe sí. ilé kí ó dà. ìjọ wo lẹ dálẹ̀. aláwọ̀dù náà wá ń pé ẹ fẹ́ pa wá ni. ẹ fẹ́ pa wá ni. àwọ̀dù mi ó wù ojú odó lọ. wọ́n kàn mú ẹ̀bà náà fi lẹ́ kínní kan mọ́ wọn tó gbedele ó ti sí dànù. láwọ̀dù náà lò tí wọ́n á tún béèrè pé ta náà fi jà wọ́ọ̀dù olóṣó lòun àwọn aṣẹ́wó lẹ́ẹ̀fì jẹ ẹ̀fẹ́ fún láwọ̀dù wọ́n ní lójú agbo ẹ̀sà farabalẹ̀ àwọn mi lè lọ mú wéèrè wọ́n kàn bí ìṣẹ́jú mẹ́wàá la fẹ́ yà yín lò ẹ̀sà sì bí ìyẹn gidi wọ́n ń dáwọ́ọ̀dù lẹ̀ àrílé kéw kò sí ilé kéw bẹ́ẹ̀ni àrí mọ́sálásí kò sásàlátù. síbà náà dà sẹ́ni pé tọ́sí gbàtí. ẹ fẹ́ fi yẹn jẹ yá àdínì ó wá jẹ́ ní paraga. ológogoro. àti yá àtà tí gbogbo ọmọ àdúgbò lọ́kọ. òun náà dáwà dàgbòrú ní jó bíi palongo. èyí gbọ́dọ̀ tiẹ̀ rò pé èso yẹ kí wọ́n rí mi pẹ̀lú èyí. bó lọ wí jèrè. ومملكة وسلطنة وجاه. jama. now. takrimul kubara. Allah. wọ́n ní ká máa pọ́n àwọn àgbàlagbà lé. ká máa pọ́n wọn lé. dákun béèrè ṣé irú bàbá tó wà lẹ́yìn ni ẹ máa pọ́n lé bàbá tí ò jẹun kú fọ́mọ rí. ìgbà táwọn kéèké ń bí. àwọn tó ṣe ọlọ́run forí jiyàn. amina. gbaná máa gbóúnjẹ àlàmísì wa tààrà. wa masalasi. àti ń dábí lónìí bẹ́ẹ̀ ni oúnjẹ abọ́ sọ̀mí
Nàìjíríà nǹkan ti ṣe. bẹ́ẹ̀ ni. Oúnjẹ wa wọ́n tó wọn abọ́ jẹ̀mọ́ ńláńlá. bẹ́ẹ̀ ni. kódà mọ́ṣáláṣí kọ̀ọ̀kan tó ti lábọ́. bẹ́ẹ̀ ni. wọ́n tún da oúnjẹ kí ẹ máa gbábọ́ ẹ tí máa gbábọ́ yín lọ. láwọn àmàlà tààrà. bàbá yẹn àdúgbò náà ló wà. kò wá dáa kò níṣẹ́ méjì kì í jẹ́ ọmọdé ó jẹ. bẹ́ẹ̀ ni. kódà àgbà mi kò ní kí ìṣá ẹ̀ oúnjẹ ni ó máa sọ. torí oúnjẹ. o ti fi lẹ́dà síbi ní sọ́ọ̀tì níkà ìbẹ́ ní ó da ẹran sí. mọ́sà níjọ́ jímọ̀ náà ìwé àdúgbò bá ṣe mítìnì. náà. àṣẹ ń wò. wọ́n ń sọ. ẹni ẹja kọ́ bàbá yìí lọ́gbọ́n. njọ́ tí ò wá tẹ̀ yìí o. náà àpẹẹrẹ gbàtẹ́ náà pọ́nlé yìí o. wájú rẹ̀ gan-an ló gbóúnjẹ sí. ló gbóúnjẹ sí. sáájà àbí akírun ni àyẹ̀jẹ̀ akírun tán. ẹja akírun. sẹ́pẹ́ tí wọ́n ṣe ń dà káfarabalẹ̀ jẹun. sẹ́pẹ́ ọwọ́ bíi tẹ́tí máa ṣe ṣubú ànálà lẹ́yìn ìbẹ́ náà ti máa jẹ. àwọn ti ní gúrùpù àmọ́ wọn àgbàlagbà wọn ní ìkà. agbóúnjẹdé sọ́mọ́sẹ́dẹ́ Allahu Akbar. ìwọ mo ṣe ń ṣe kábàrà Allahu Akbar. tí wọ́n bẹ̀rẹ̀ báyìí ọmọ kankan yọ lẹ́yìn ni. ó fọn kínní. ó fọn kínní. ó fọn amófìrì. ó fọn amófìrì. ó tún fọn kejì. ó wá débi tó fọkàn mú ẹni wo ló fọkàn mú. náà ìyàn. torí wọ́n ti yan ẹni tí máa sí wò. bẹ́ẹ̀ni. àwọn kọ́mítì jẹunjẹun. bẹ́ẹ̀ni. wọ́n ṣe gbé ọ́nà olórí burúkú ọgbẹ́ kìíní ọgbẹ́ kejì ń sọ̀rọ̀ mọ́sálásí kan dàrú. wa mamlakatun wa sultanatun wa jahun. ọmọ yẹyẹ ọba ó wá ń sáré tẹ̀lọ́mọ èyí lórí irun ìyẹn wá dúró ni oúnjẹ lájẹrìn ó kàn ju abọ́ náà ni. àjìkan tí a sì sí ọ̀pá rẹ̀ wàláì òun ni báyìí dá sóúnjẹ mọ́ lájẹ ni. kò wulẹ̀ oúnjẹ mọ́ ọ̀pá ni wọ́n. ẹ sá fún mi lọ́pàá mi. ẹjọ́ jàre. kọ́kọ́ fún yín tí wọ́n ń jẹ́ kẹ́tẹ́ dé. tí wọ́n ní apá àgbàlagbà lé. náà. àgbàlagbà lẹ́tọ̀ àti pọ́nra rẹ̀ lé. pọ́nra rẹ̀ náà lé. ẹni bíi kíni. náà. tó bá ti dẹ̀wọ̀n àtọmọdé pọ̀ kó ṣe bí àgbà. kó ṣe bí àgbà. wọ́n kó nǹkan fẹ́ wà àtọmọdé. kékèké sáré kó mẹ́rin tí náà kan mẹ́rin ni. kí ni ọmọ pólì rẹ́ǹtì ilé rẹ̀ ó wá sùn ta ó wá fọ́ra níta. àwọn ọmọ kí wọ́n ní bísí ọmọ àgbà àyà ni ọ. ọmọ mà ni. àbí ìtàn onítẹ̀ ọlọ́mọdé èyí wájú ọ̀tàn ọlọ́mọdé. ọ ṣe dáadáa àwọn àgbàlagbà mi ń bẹ kò yẹ kéèyàn tiẹ̀ pọ́n láyé. bẹ́ẹ̀ni. àgbàlagbà tí o bá ti níyà yọ ọkàn tí máa ń bẹ́ lómi ìjàmbá ẹ̀ kàn lókè bóyá o tẹ̀ kò sẹ̀mí ẹ máa ń pín nǹkan àgbàlagbà gbọ́dọ̀ jòkó. bẹ́ẹ̀ni. gbọ́dọ̀ kọ́ sá gbìyànjú àgbàtọ̀ ṣubú lulẹ̀ kí ni ẹ ń pín bóbò. èmi lọ́ọ́ fi ṣe. sílẹ̀ yìí ń yọ. èmi tí ìbá ṣe pọ́lọ́ ní kí n wà nípò àbábá ńlá mi tọ́nà sì ní ńlá mojú kú. bẹ́ẹ̀ni. ọ̀fà ẹ̀kọ́ ti ṣèjọba tí wọ́n tọ̀ ti ní tẹ́. wàlá. mọ̀kájú ń tèmi ni. bẹ́ẹ̀ni. bọ́ọ̀ fún mi ọlọ́run ti fún mi. ọlọ́run ti fún mi. àgbàlagbà mi ti ń fọ́ létí lóde n tó ní yàrá tó lè jẹ́ pọ̀ ju tí ń jà sí lọ. bẹ́ẹ̀ni kò ní yàrá ọ̀kan ni. kíkọ́ tún yín ká tó wá bọ́ bí gángan wọ́n ní pọ́n àgbàlagbà lé. náà. ẹ má wúwa rẹ̀. ẹ má wúwa wọn. ètò lọ sílẹ̀ kò mọ́ pólì lórí. nígbà tí n gbọ́ tí ilé ń dàrú ni mo ní kí n wọ́n tẹ̀ ń ṣe. wọ́n ti rẹ́ẹ̀tì ilé àwọn náà nílé ní wákàtí ọ̀wọ̀ kò kán láńlọ́ọ̀dù òfò. ọtí gbowó lé. ṣé wọn náà lọ kọ́ bàbá rẹ ló kọ́ ilé tó rí tún ṣe. olóṣì orí àgbàlagbà ó tọ́ka pọ́n àgbàlagbà lé. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ yẹn tí ẹni ẹ̀yin ọ̀dọ́ ńlẹ̀ gbọ́n. náà. ẹ má wo tí wọn máa pín wọn lé. ọ̀wá ńlẹ̀ mọ́gànà lọ́dọ̀ tẹ́nàntì
wá dàárọ̀ ní ara máa múra yín mọ́lẹ̀ o. ń pọ̀ ju o. kí ni ń pọ̀ mo pààyàn síbi o ilé wa yẹn sílẹ̀ wo hèè ọ̀sẹ̀ lè má sùn lóru kí ló wá ká ntọ́ sọ̀wọ́n náà yẹ kọ́nà dọ́rí ẹ̀ yá mi ẹ ti dàgbà ẹ̀ ń bọ́ ọmọ kéèké tí wọ́n ṣe fẹ́ ẹ̀ ń bọ́ ọmọ fẹsẹ̀ wọn ṣe ọmọ kéèké ẹlẹ́ni lọ bí ìyàwó wọn ti múra jù ẹ̀yin náà ti lò gbájú láyé òró láyé ìjọba kí ntòkù tí wọ́n ń lónu ẹ fàgbà yín pọ́n wọn lékẹ́lẹ́ bá làgbà kálẹ̀. Allah. ẹ ṣe dáadáa sí ìyàwó ọmọ mọ́ ẹ wá ní kò kúnlẹ̀ kí n sódà ọ̀rọ̀ tó ń bọ̀ wọn rẹ sọ ìyàwó rẹ ti gbọ́ dọ́tà ń pè tó ti fún ọ ní nǹkan jẹ ní ọmú káṣóṣó dákun sí ìyàwó tí wọ́n fẹ́ ló pọkọ tiẹ̀. àṣejù rẹ pọ̀ òun rójú rẹ ńlẹ̀ mọ́ ìyàwó náà ti wá gbọ́ lójú wíńdò ó ní ìyá yẹn ọ̀daràn ọmọ rẹ ò wá sílé wọ́n ń jẹjú rẹ àwa ń sunkún ṣé ń tọ́ sọ́dà orí búwo ló wà mí kéèyàn kẹ́yàwó ẹ̀ ẹ̀yin náà dákẹ́ ntáwọn àgbà mi ń ṣe tí wọ́n fi ń tẹnu ẹ kọ́ àgbàlagbà lé àmọ́ kágbà náà ṣe kí ni káàánú pọ́nra wọn lé kó pọ́nra rẹ lé bẹ́ẹ̀ni kódà tó bá dà fún àgbà pọ́nra rẹ lé eléyìí ọ̀fun ní sáìsì ẹ̀ èyí ọgbẹ́ máìkì ọ̀sẹ̀ pẹ̀lú wọ́n padà fi ọwọ́ lẹ̀kẹ́ bẹ́ẹ̀ni ó jẹ ju tiẹ̀ náà wọ́n bá dàgbà fáwọn kọ́ àwọn tó ń bú ìwọ́kọ̀ ọkàn kí bẹ́ẹ̀ni ìwọ́kọ̀ bí yẹn wọ́n kàn ń pè ọ́ láàfáà àgbà nù mọ́sálásí ni tíra wo lọ́ọ́ mọ̀ tó wọn kí lè jù wọn lọ. àmọ́ torí náà tó wò. bẹ́ẹ̀ni. àbí. ó tó wò. iná kàmírà mi la akiri máa sógàrá. nígbà tó rí i ló ti pé ikọ̀ ọmọdé lọ́mọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. ṣé wọ́n ń gbọ́. wọ́n ń gbọ́. ètò ìṣẹ̀ burúkú jù ní kí wọ́n mọ̀ yọwọ́ lóko ló ń jẹ fọmọ kẹ. ọ̀jẹ̀nsẹ́ kò rí. wọ́n á ní ta ni ó palẹ̀ mọ́ ọmọ lórí yín yìí. ìbájọ jẹ ẹ má bọ́ kémi náà mú ìdérí rẹ. bẹ́ẹ̀ni wọ́n lọ ní sára. ẹ mọ pọn àgbàlagbà léṣe gbọ́ àbẹ́ dáhùn. ọlọ́run ọba àgbàlagbà ni. bẹ́ẹ̀ni. mùsùlùmí ti jó àgbàlagbà ọ̀dà àmàni. tẹkirimu wọn rahmatu dùn sọgàrà èyí náà máa ṣàánú ọmọ kéékèèké. pọ́nlé lọ́nà wo lẹ́ fi pọ́n ọmọdé lé. ẹ má bí mi kí n máa sọ. ẹni kí lọ́nà àkọ́kọ́. sọ̀tàn ìyá rẹ lójú rẹ. èèyàn ti di mílíọ̀nù ni wá ẹ wọ́n mọ ìyá rẹ ń jẹ́ tí wọ́n fẹ́ ọ ń sunkún ni. ọmọ ẹkún dẹ̀rín. èmi ní ẹran sí ìyá rẹ. ìyẹn ti lọ wọ́n pọ́n ọmọdé lé bọ́ọ̀lù ọ̀nba ti kẹ̀. bẹ́ẹ̀ni. wọ́n tún wọ́n máa ń ṣàánú ọmọdé. bẹ́ẹ̀ni. àbí tí wọ́n ń gbọ́. wọ́n ń gbọ́. ìké tí máa lu gbogbo ọmọdé ládùúgbò yìí wọ́n lu gbogbo ọmọdé. ètò wa dàgbà nísìnyí ọmọ tí ń lu ti wá dàgbà kíkà fọwọ́ kan gbé lọ sọ́mọ́njì òní wọ́n ní kí n la ẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ sì máa ń la àmọ́lẹ̀ wọ́n ṣe àtàtà mo ní sọ̀rọ̀ lu ọ̀pá. ó ti rẹ̀ jà. pa ìdánù. lẹ́sẹ̀ mi náà anábì ló sọ. sallallahu alaihi wasallam. man lam yarham saghirana ẹ̀gbọ́n wa yuwaqqir kabirana. Allah. wala yuwaqqir ni kí olólo láàrin. ẹ̀yin oní kò sínú ọjọ́ mi. ẹ̀ tí ì bá bọ̀wọ̀ àwọn àgbàlagbà. àtàgbà àṣẹ tí ì ṣàánú ọmọdé kò sínú ọjọ́ mi kẹ. èyí kan lọ tún wí ọkùn ọmọ lóde àwọn abùn ní 500 ọtún wá gbà. ó yẹ kó wá. ẹ dájọ́ system ní ẹ dájọ́. owó náà fẹ́ balùbáríkà gbogbo jẹ́kẹ́ ó wá yẹ ẹran orí rẹ̀ ó wá gbéra sí fún ọmọ rẹ̀. ọlọmọ kì í jẹran ọmọ kí wo ni jẹran. àgbàyà ni ọ̀sẹ̀ ẹ kéré sí nọ́mbà. ẹ kéré. àní àjòkó bí mo bẹ̀rẹ̀ aládùúgbò fún ọ lówó. bẹ́ẹ̀ni. bí mo bẹ̀rẹ̀ aládùúgbò. bẹ́ẹ̀ni. tó ń fún ọ lówó. wọ́n fún ọ lówó.
kálukú ló ní tó fẹ́ ṣe láyé. bẹ́ẹ̀ ni. balawtu nasa. قد بلوت الناس في أخلاقهم فرأيناه لذي المال اتبع. wí méjì sí. وحبيب الناس من أطعمهم إنما الناس جميعا بالطمع. قد بلوت الناس في أخلاقهم تكريم الأمراء والأغنياء. Allah. ká máa pa àwọn aláṣẹ lé. àwọn aláṣẹ. àtàwọn ọlọ́rọ̀. àtàwọn ọlọ́rọ̀. wọ́n fẹ̀yẹ̀ jẹ́ bàbá àdínní mọ́ṣáláṣí yín. òun náà ni ó sanwó náà òun náà ni ó fa mi. ní ṣe gbogbo ẹ̀. wọ́n á ní ayẹwo ọmọ ẹ̀ ó mọ̀ di bàbá àdínní kúnlẹ̀ kí n ṣàdúrà fún ọ. kí n ṣàdúrà fún ọ. alálùbáríkà wọ́n ní. kí ló dé tí n bá bẹ̀rẹ̀ wá sí tí n fi gbọ́dọ̀ má ṣàdúrà fọlọ́fà. bẹ́ẹ̀ ni. kó dàbí wọn ò sí mbẹ̀. bẹ́ẹ̀ ni. aláṣẹ tiwa lọ́fà nù. aláṣẹ ni níwọ̀n. فرأيناه. tọ́lọ̀ bá sì yẹn nìkan sípò tó ní òdùn mọ́. bẹ́ẹ̀ ni. lọ́yọ́. lọ́yọ́. ẹ tọ́lọ̀ fẹ́ yẹn ló yàn. ló yàn ọ́. ìwọ tó ọlọ́ọ̀ mọ̀ ọ́n sí kádàrá ò gbé ọ. kò gbé ọ. kí ló dé mo ti ṣe lálẹ́. bẹ́ẹ̀ ni. àbí mo ṣe ń rọ̀lẹ́. bẹ́ẹ̀ ni. mo ti tọrọ fún àbẹ̀yẹ sàníyèsí. bẹ́ẹ̀ ni. tó rà ń gun ẹ̀ sàdáwà ẹ̀. bẹ́ẹ̀ ni. gbogbo òjòyè mo tọrọ fún sẹ́bẹ̀ ẹ̀kọ́. bẹ́ẹ̀ ni. èmi mú lẹ́nu mi lóòótọ́ ṣùgbọ́n sì máa kan náà tọrọ fún mi náà. bẹ́ẹ̀ ni. ṣé wọn mọ ibi tẹ́ ti ń ṣàdúrà fún mi láyé sá. tí bá jí lásùn bá gbà mí bàbá wa Imam Agba lọ́fà ọlọ́run jẹ́ mi wọ́n gùn mọ́ mọ́sálásí náà ti ń ṣe. bẹ́ẹ̀ náà nù rédíò. nù rédíò tọ̀fánú àwọn ẹ̀mọ́ta ẹ̀mọ́ yé ìlú. bẹ́ẹ̀ ni. kí ló dé tẹ̀lé pọ́n aláṣẹ lé ẹ̀kọ́ balẹ̀ lẹ́yìn náà lé ṣèbí jọ̀ wá pé ọ̀dọ̀ balẹ̀ lẹ́yìn tí máa rojọ́ ọjà. bẹ́ẹ̀ ni. balẹ̀ tó bá mẹ́sàn-án báyìí ojú fídíò ni ó gbà jáde. فرأيناهم لذي المال اتبع. àwọn balẹ̀ jọ náà sì dáa. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ kò bá kárí ọmọ ní wa ní ẹ̀jẹ̀. ẹ̀yin ẹ̀jẹ̀ wọ́n yọ̀ balẹ̀ sìn bẹ́ẹ̀ ni. ẹ̀kọ́ mẹ́fà ìwọ nìkan wá kó mẹ́rin ọmọ ilé wa ń bù kèlè kọ̀ọ̀kan tábí ọdọ lọ fẹ́ parí ìjà wọ́n sì ọ lù. wọ́n ti nà ọ́ jù. فرأيناهم لذي المال اتبع. ẹ sì pọ́n àwọn ọlọ́rọ̀ lé. ọlọ́rọ̀ ká pọ́n wọn lé. bí kéwò ṣe dùn ún ké náà ni àsìkí ò dùn ún ní. bẹ́ẹ̀ ni. sẹ́kẹ̀ mo balance. wàláì. ẹ pọ́n àwọn ọlọ́rọ̀ lé. ọlọ́rọ̀. tẹ́wọ́n ní àwọn aláàjì tí gbogbo yín fẹ́ yín kẹ́ náà. tẹ́ ń wẹ̀yìn tẹ́ ń dé sábàkà mélòó gan lólówó tí èdè lọ́rin. tí èdè bẹ́ẹ̀. ṣèbí rárá most ni ẹni ràn yín náà ẹ pọ́n lé. ẹ pọ́n lé. olójẹ́ mọ́lé ọlọ́run. bẹ́ẹ̀ ni ẹ kí inú tíra ni ẹ dé bẹ́ẹ̀. ìyẹn kọ́ mọ́sálásí fún yín. ẹ pọ́n lé olójẹ́ ara àfa lò. bẹ́ẹ̀ ni. ó kọ́ lé ké fún yín. bẹ́ẹ̀ ni. ẹ má yẹ̀yẹ́ rẹ̀ ń tó nílẹ̀ yín náà níhùn. bẹ́ẹ̀ tí ní tó náà ní ẹjọ́ kíbọra yín. bẹ́ẹ̀ ni. èyàn àfa náà ẹ bá dúró dúró pé gbogbo èèyàn la jùlọ báwo níbi ṣe tó náà sọlá. ó fún Abubakar níwọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ gbọ́ ó fún Umar níwọ̀ rẹ̀ níwọ̀ rẹ̀. ó fún Usman níwọ̀ rẹ̀ níwọ̀ rẹ̀. èyàn àfa náà lọ kọ́ bẹ́ẹ̀ ṣe fún yàn níwọ̀ bẹ́ẹ̀ ni. ẹnu yín ti gbọ̀rọ̀ jù ẹ dà yẹn pé bẹ́ẹ̀ ni. ẹni olówó ju fámìlì yẹn wà nàró ẹ láàrin agbo nàró sókè ń bẹ̀ yẹn nàró. tí ò bá kódà wákàtí kan. ọ̀dí ó jòkó. wọ́n sì ló dé gbà ẹ̀. yóò gbégbá rẹ kúrò níwájú yín. ó ń bẹ lẹ́yìn ànábì àríkọ́sẹ̀. náà sọlọ́lá. ẹ yóò bá ànábì jèrè. وحبيب الناس من أطعمهم. sèbútò ànábì ó ṣe é jíra. náà. sèbú lówó Abubakar lọ́lé. ó lọ bá ní ọ̀sán gẹ́. lọ bá ni. ó lásẹ̀ dé kí n máa lọ. kí n máa lọ. Abubakar wa bú ẹkún ní asọ́ọ̀bà. ẹ̀kọ́ náà rasul asọ́ọ̀bà. ṣé mo lè sọ̀rọ̀ rẹ̀ kájọ rìn. kájọ rìn.
olóyà náà nù ìgbàlú wa ní gbogbo ràkúnmí nì ẹ sì ní oúnjẹ tá a jẹ lọ́dẹ ní tí o bá bá a rìn yóò rìn lóòótọ́ ṣùgbọ́n ní má gbádùn rìn àjò. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ fún àná bá fẹ́ débi tẹ́ ń lọ náà ẹ ní ìdí aláṣìkí lẹ́gbẹ̀ẹ́. bẹ́ẹ̀ni ẹ ní ìdí olówó. ìyẹn ra mọ́tò fún ọ ó lọ́mọ ìyẹn ní ìta lọ́mọ ó dájú ó bàjẹ́ o bọ́ba tó tún ṣe. Allah. ma wo ẹ́ńjìnì ká 5 million yọba yà sí bó lọ wí jẹ. innama nasu jẹ́mọ̀ sàṣàbòsí. rárá balance. tọ́ba ní kí wọ́n pọ́n àfa lé káfa náà pọ́n tí ló ń kún nǹkan yín lọ́wọ́ lé. káfọ́ náà pọ́n lé. yín sàyẹ̀sà yín ti pọ̀ jù. bẹ́ẹ̀ni. ẹ wà rọmọ mi tí o ti ju ọmọ 29 lọ yóò wá náà ro àgbàlagbà tó lásìkò bíi 70. àbí kó dáa kúnlẹ̀ láàrin agbo. ẹ useless ẹ. alukóra náà wò lára wa. sìbẹ́ẹ̀nì kan náà dán oúnjẹ òní. ṣẹ́ká fàdúrà lọ ó ní bàbá mi ó ní ẹ̀nà rómẹ̀ kẹtẹ wọ yín. ṣé bàbá yẹn ṣe máa wo ìgbẹ́ hàn. ìgbẹ́ àti tọ̀. mo ní mi ò gbọ́ ti ń sọ opportunity máìkì lẹ́ẹ̀kan ẹni tí yóò sọ̀rọ̀ rí láyé bẹ́ẹ̀ ni ọmọ mi ti wọ́n bí kò máa bú jẹ mo ní ẹ filẹ̀ bó bá gbó tán yóò dàgẹ́. ajá ni. bẹ́ẹ̀ ni mo lọ wí jẹ. jami'an bit-tama'. jama. naam. wa takrimu ahlil manasib. Allah. àwọn tọ́lọ̀ ń bá fi sípò chairman ni nǹkankan ni tọ́lọ̀ ń fún nípò ńláńlá o ẹ pọ́n wọn lé. ẹ jẹ́ pọ́n wọn lé. because tí wọn bá dẹ́kun àpọ́nlé ni Ọlọ́run ní fi ẹ́ sípò ṣẹ́wà. òní fi hàn síbẹ̀. kí ló wà bí ọ̀nà rẹ́bù kan fi kú un. àwọn afẹ́ pé chairman Offa ó ní àkísúlè. súlè èwo. èwo ń bẹ. tí mo fẹ́ kí chairman ní sùpàdé mo kí alága mi o. bẹ́ẹ̀ni. Offa lónìí ìkápá ẹni tó wà nù. bẹ́ẹ̀ni ẹni tó lọ ń gbé fún nù. bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí èmi náà jẹ́ ọmọ Offa síbẹ̀ kọ́ bẹ́ẹ̀ni bí bá ń ṣe máa mú wọn. bẹ́ẹ̀. àwọn náà dẹ́kun alága àbí. bẹ́ẹ̀ni. ẹ jájọ fúnra wa lápọ̀nlé. lápọ̀nlé pọ́nlé lára ń fẹ́. mo fẹ́ ṣàdúrà fún gọ́fúnà ọ̀wá ńlá kọ́ mà lórí. ẹ ti ń ṣàdúrà fún nísìnyí Ramani Rasaki. ẹ wàá dìde. kò yẹ kó ti lọ léjọ náà. kẹ́lí bá a ga sí i lẹ́yìn tó ga jù yálàyà rẹ̀ lọ. qad balawtu an-nasa fi akhlaqihim. tẹ̀lé ní mẹ́rin jàmọ́. fara'ayna. mo fẹ́ ká mú bi tí ànábì tó ti fẹ́ nugún Abubakar wa. Allah. tó ti fẹ́ nugún Umar wa. bẹ́ẹ̀ni tó ti fẹ́ nugún Usman wa. kò sí. kódà Ali gan. bẹ́ẹ̀ni sídà Ali. karamallahu. bó ti jọ ọmọ rẹ tó kò fẹ́ nugún. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ̀yin náà pọ́n àtọ́ nípò lé. ẹ pọ́n wọn lé. pọ́n wọn lé. àwòsí ní ti ìdí ẹ̀rẹ́kọ̀ ọmọ fóònù wọn. bẹ́ẹ̀ni ẹ̀yin náà lẹ ń pè wọ́n. ẹ̀yin náà lẹ ń pè wọ́n. ẹ wà dé tẹ́ mọ̀ ṣe bí alágbára. lẹ́ni tẹ́ ń pè. lẹ́yìn tẹ́ ti mọ nọ́mbà yín kò láǹ fowó kọ sí wọ́n ti hà ìwọ lọ ń pè. bẹ́ẹ̀ni. ọkọ̀ mẹ́sẹ̀gì ìwọ lọ bímọ lọ́mọ dáná àmú. bẹ́ẹ̀ni. ìwọ lọ rágbó ìlúbọ́ la fẹ́ jẹun. bẹ́ẹ̀ni. sáà tí ń bóyin láti nílẹ̀ mọ yẹ̀yẹ́. ẹ̀yin ààbò èèyàn. ṣe so balance. wàláì. lidhil mali taba'. a máa gbọ́ yòókù ọlọ́run jẹ́ àjùjọ mẹ́jọ lọ. habibun nasi man at'amahum. innama nasu jami'an bit-tama'. àáfàá mi ò sì ní sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. ọmọ yẹn ẹtì kí yẹn jì. ẹtì lè kéèyàn jù. ẹtì lè pọ́n yẹn lé jù. wọn kò bá. kí ló dé mo ń pọ́n yẹn lé. wàláì. tó o bá ti fọ rìn mí nímú. bẹ́ẹ̀ni. kọ́rí ìdàkejì mi. ìgbà lọ́mọ pé ká má ti gbomi kaná lódùn mu. bẹ́ẹ̀ni. tómi bá yẹ hó tán. kò sí mu. mú wò bọ́ọ̀ bá ní bólọ́nà fún. kò sí mu. èmi sì wá ká. bẹ́ẹ̀ni. positive àti negative ló wà lára mi. bẹ́ẹ̀ni. wá ká. tó o bá ti béèrè ẹ̀ ní fún ọ lójú ẹsẹ̀ mo sì lè bẹ̀rẹ̀ kí wo lówó kọ́ ní báwo ni sinmi lámújẹ
ọ̀ ní lọ́tọ̀ ìgbà chẹ́ǹjì. bẹ́ẹ̀ ni kí lọ ní. níjọ sùnjọ náà ni. bẹ́ẹ̀ ni. n kọ́kọ́ lo họ fún ọ tó fi mọ̀ pọ̀ kiri òdodo níkẹ́. bó ṣe wà nù. ìyẹn ké Kùránì gbogbo ìlì mi lókè ọwọ́ à ń pè lóko ládùúgbò owó kìlọ̀ ní tó Kùránì tó ké. Allah. alábùkù ni wọn náà. ìwà àfáà náà tẹ́ ń la ọkọ̀ ọmọ lórí àwàdà rẹ̀ ti pọ̀jù pẹ̀lú olówó. bẹ́ẹ̀ ni. إنما الناس ibi tá a ṣàdúrà ní. جميعا بالطمع tẹ́wọ̀ àdúrà rẹ nísìn. ẹ jẹ́ àtẹ́wọ́ àdúrà wa. wọ́n bèèrè. وبالعلماء العاملين بعلمهم وبالأولياء سالمين من الدعوى. kò sẹ́ni tó mú wá àdúrà wá mọ́. owó àdúrà. gbogbo ọjọ́ ń wá káàkiri àgbáyé ọlọ́mọdé ó bàjẹ́ fún wọn. سألتك بالكتب التي منك أنزلت aláàgọ́ ọmọ adákẹ́rìn. وبالمرسلين fámìlì yín náà. المنقذين من البلوى.